Kí ni mo sọ fún ẹ pé mi ò gbọ́dọ̀ máa ṣáájú ẹ ṣe? Ẹni pé gbọ́dọ̀ máa ṣáájú mi délé. Ọjọ́ tí n bá wá ṣáájú ẹ délé kí ni mo sọ pé ó máa ṣẹlẹ̀? Ẹni kú máa pa mí lọ́jọ́ yẹn. Very good, mo like ẹ pé ó ní memory. Now, ṣé o fẹ́ kú fúnra rẹ ni? Àbò fẹ́ kí n pa ẹ́ fúnra mi? Má jẹ ojú ẹ, má jẹ kú ẹjọ́ tó lórí. Nǹkan ọbẹ̀ náà mo ní pé kí n lọ rà. Ìgbà tí mo dẹ̀ ń lọ lójú ọ̀nà ni èèyàn ti sọ fún mi pé ti délé torí ẹ̀ mo ṣe ń sáré bọ̀. Bẹ́ẹ̀ ni sá. So nǹkan ọbẹ̀ tó fẹ́ lọ rà gan ò tí ì ráyè ìdọ́jà lọ ra nǹkan ọbẹ̀. Rárá sá mi. Ó jáde ó lọ ṣèṣe kúṣe. Mo jà sí lójú àbí èmi máa jà. Má jẹ́ mi lọ ṣẹṣẹ kú ṣe nǹkan tá máa jẹ. Bọ́ sínú bẹ̀rẹ̀ kó lọ mú kòbókò ẹ jáde. Sá. Tí n bá gbá ẹ létí. Tí n bá gbá ẹ létí máa tẹ̀sẹ̀ lé bọ̀ kó tó bọ̀rọ̀. Ó ní kó lọ mú kòbókò. Àbórí yẹ yìí. Ó yá mú kòbókò ẹ jáde fún mi kó lie down. Ìyá ẹ̀ wọ́n ti lọ já pátá àbí. Wọ́n ti lọ já pátá ìyá ẹ̀ ó fẹ́rù mi. Ó tún ní boyfriend màmú. Àbúrò rẹ̀ kúkú ni ẹ. Ó yá lie down. Lie down flat. Lie down báyìí. Olórí burúkú ni ẹ. Ó fẹ́rù mi. Ó fẹ́rù mi ò ní àlè. Ó yẹ àlè àbó yẹ àlè. Wọ́n ṣe fún àbí wọ́n ṣe fún ẹ. Olórí burúkú ni ẹ. Wo má bínú Bọ́láńlé ọkọ mi jọ̀ọ́ torí Ọlọ́run bá mi bẹ̀ yẹ́ ẹ̀ kó má bínú ẹ̀dìẹ̀ tèmi náà ń láàgùn ìyẹn ni ò tí jẹ́ ká mọ̀ mò ń gbìyànjú mò ń wá owó yẹn ó kàn jẹ́ wípé bùnmi ẹni ìbátí tó ní wẹ̀ àfi bọ́jú ni mò ń wá owó yẹn gbogbo ọ̀nà kò tí ì bọ́ sí ni jọ kan sọ fún pé kó fún mi nígbà díẹ̀ sí ìgbà díẹ̀ ìgbà díẹ̀ iná lè máa sọ tẹ́ ṣe sọ ní last time náà nìyẹn ìgbà díẹ̀ ọjọ́ wo ló máa wá jẹ bó ti wá bí ẹ̀mẹ́ta ń sìn yìí kí ni mo fẹ́ wá lọ sọ fún mọ́mì mi báyìí. ẹ̀dìẹ̀ mi ń làágùn ìyẹn ni ò jẹ́ ká mọ̀ ni máa wá lágbára ọtún sọ fún yẹ kọtúnla sọ fún yẹ pé ọtúnla ọkọ mi. Mami. Kí ló dé? Ta ló ṣe é báyìí? Tani ó bá tún lè jẹ tani ó bá tún lè jẹ mami. Wo bá mi jíṣẹ́ fún yẹ lọ́túnla lágbára Ọlọ́run kò ní yẹ máa gbìyànjú bá mi sọ fún ọkọ mi. Mami jó nígbà tí Maja bá tó pa mí kẹ́ tó wá mú mi kúrò bẹ́ẹ̀ ni. Ọkọ mi mi ì ní rí ọmọ lágbára Ọlọ́run kò ní pa ẹ́ ọkọ mi kò ní pa ẹ́ lágbára Ọlọ́run ní kú ẹ wo Ọlọ́run má fàtìjọba síbi tó nira ni atọrọ jẹ ẹ máa yàn bọ àlókè mi lẹ́yìn ọ̀run ìwọ náà mọ̀ pọ̀ ọmọkùnrin ló ràn wá lọ́wọ́ òun nìkan náà lárí tó ràn wá lọ́wọ́ àbí lọ́jọ́ sùúrù ni kò ṣe ọkọ mi. Sùúrù mami orí kan ṣoṣo tẹ máa ń kọ sí mi létí every time lélẹ̀ gbà lẹ́ni gbà lọ́la tójú àwọn ọba fọ́ báyìí ló máa wò mami ó ti sùn mí. Ọ̀tẹ̀ jẹ́ kójú ẹ̀ fọ́ Ọlọ́run mi jẹ́ kójú fọ́ débi tó máa wò báyìí ká tó bọ̀ ṣe sùúrù ìwọ náà kó mọ̀ pé ọmọkùnrin ìbúrú jù báyìí tẹ́lẹ̀ ìwọ lọ́lọ́run àfi ṣe gàrí tirẹ̀ nígbà tá ìfẹ́ra ló ń rò lára ẹ̀ díẹ̀díẹ̀ Ọlọ́run adé ti bọ́ mi gbàkóso ayé ẹ̀ pátá á fún ní sùúrù ju kò ní já túbọ̀ faradà sùúrù ṣùgbọ́n. tó ń túbọ̀ faradà mami. àwọn ti sún èmi ọ̀rọ̀ Maja ti sún mi máa para mi sí yín lọ́rùn ni. àlọ́ ní ìwọ ò ní kú kan bí ò ṣe yíyẹ lágbára Ọlọ́run bá nǹkan kan ní ṣe ọkùnrin jẹ́ ṣe sùúrù wàá jèrè Maja kò sí tún sùúrù ṣe ti. but ṣe mọ̀ pé tó bá jẹ́ mi nìwọ ni màá ti gbé Maja lọ sọ́dọ̀ àwọn human rights látijọ́ yìí. No, I'm serious. Màá ti gbé lọ sọ́dọ̀ àwọn human rights because láì ṣe punching bag èní iná ọlá iná I mean why how do you cope. ṣe wà human rights bíi ti báwo o ṣá mọ̀ pé ọlábàtà Maja ló mọ́dọ̀ mi ṣàn. Yes now. Okay. O mọ bí Maja ṣe ń tọ́jú èmi àti màmí. Ló fi wá nù ẹ lé nínú ẹ lọ́la. Àánú ẹ ló ń ṣe mí. Àánú ẹ ló ṣe mí because eventually tó bá padà kú ẹgbẹẹgbẹ̀rún obìnrin ló máa kọjá lórí sàárẹ̀. Ikú bíi ti báwo. Okay. God forbid. Lóun jẹ́ kí n rí ikú kíkú. Ìgbà wo ni nǹkan kan ò ní padà ṣẹlẹ̀ because ó ti nǹkan kò lè ṣe mí jọ torí Ọlọ́run. Jọ èmi kì yóò kí ikú kíkú kan bí kò ṣe yìí. Oníjà awí náà ni. Oníjà awí ni. Maja. Àánú ẹ ṣe mí. Ìwọ ni mi bá pè. Àánú ẹ ṣe mí. Lọ para ẹ. Ọlọ́run jẹ́ kí n kú. Ẹ ṣe àǹtí ṣe wà. Ọlá advice sọnù. Èmi
Tí bá tún sọ̀rọ̀, èmi ló máa lọ. Better. Ṣáṣí lọ síbi tá lọ bá lọ mọ́. Oya. Oya já máa lọ. Queen bí mà nìyẹn. Queen. Òbí kìíní ẹ̀ ṣe ń ṣáná, ó ń dán. Hey babes, ṣé wà okay? Àwa okay ma. Ẹ máa gbádùn kò sí pressure. Thank you ma. Take care. Ṣé wà. Àǹtí ìkọ́ ní wọ́ọ̀kì ṣá. Wọ́n ní problem. Àtọ̀. Àbí kó máa jáde kó máa lọ pátí kó máa ra bíìgì kó máa ra aṣọ. Ṣé wà ní sùúrù. Ọjọ́ wo lèmi náà máa ṣe bí queen bí tí máa live extravagant life bí títí wọn. Ṣọ láìfi ẹ̀ ń wẹ̀. Ṣé kò mú wọ ni? Ohun èmi náà bọ̀bọ́yá tí Májà bá kú ni wọ́n máa lọ kú tó sọ látàrọ kí lè ṣẹlẹ̀. Ọlọ́run jẹ́ kí Májà kú. Àwa náà dé ní. Ó tọrọ mò ń sọ fún ẹ. Ó tọrọ mò ń sọ fún ẹ. Ó jẹ́ ká máa lọ time sí lọ o. Ní ìgbìdọ̀ pẹ́ dé bí mo ṣe wà. So many things that is world. Ilé ayé yìí mẹ́wàá ń bẹ. So many things that is world. Kí ló ń ṣe náà ọmọ ẹlẹ́lẹ̀ ṣó wà àbúrò ṣàlẹ̀ wà àṣìṣà tó ṣọ́àlà àgbàbọ́là Justin Bieber àgbà síngà ìwọ gan àgbà ẹlẹ́ ńlá kí ló ṣẹlẹ̀ ọmọọba àti débi látàrọ ọkọ̀ jókòó bí ẹni tó wá ṣàṣàlátù kò já gidi kò jọ nǹkan ni mo fi wọ́ ẹ débi èmi Májà àti òkè ń jà ṣé mo wá kéré inú ayé mi sọ fún mi. Ẹ wo sá Májà ẹ fi mí lẹ́jọ́ jẹ́ kí n máa lọ kò easy now ilé yín lẹ gbé mi wá ìyàwó yín kọ́. Kí ló ṣe ẹ́ kí ló kàn ẹ́ pẹ̀lú ìyàwó kírun tiẹ̀ kó máa lọ kí ló ṣe ẹ́ náà gbójú ṣé irú mi mo máa kẹnu wèrè wo ló ń wọlé yẹn ta ni. Báwo ni ló ṣe wá bí wá olè wèrè ní ẹni ìbòlè lọ tó ti kí mi lónìí tẹ́lẹ̀ ni. Ẹ má bínú mo ní kí n má disturb mi ni. Ìyá ẹ wo ló bízì alábòsí ṣò tí wá kálejò tó wà lórí ìjókòó. wọ́n ní àpò lórí burúkú ni ẹ́. Ẹ rọra mà ṣé wà okay ṣé kò sí problem ṣé ìgbádùn ara rẹ. Make way gbáà ó dà pé wèrè ni ẹ lọ dúró síta jọ kí ló máa ń ṣe àwọn ọmọ iná tán kì í máa ń ní rẹ́sìpẹ́tì náà kí ló máa ń ṣe yín náà ẹ máa bẹ̀bẹ̀ fẹ́ wa náà ni tá a bá fẹ́ yín tán sì tá a fẹ́ yín dénú ilé ẹ máa fakọ́ sí i olóbìnrin ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn o. má bínú jàre ọmọ ẹlẹ́lẹ̀ alpha oya fún mi password ẹ kí n login bí mo ṣe bínú yàrá mi ti lé ọlọ. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ jàre? Àwọn ilé ìṣe ní ìsìnmọ́ a máa jẹ́ kó di ọjọ́ mi. Ìwọ àti ta wàá aṣọ lórí burúkú ni wàá aṣọ nígbà tí máa ya pátá ẹ ni. Ẹ̀sán nǹkan tí mo fojú rí nísìnyí ló ń dẹ́rù bà mí. Kí ló fojú rí? Ẹ̀sán nǹkan tó fojú rí ó yá mò ń gbọ́ ó yá sọ nǹkan tó fojú rí. Ìyàwó yín kọ́ nìyẹn. Ìyá ó dà pé lórí wàá máa ya pátá ẹ kí ló kàn ẹ pẹ̀lú yẹn ṣé yẹn ló bá bí ni. Àgbẹ̀rì ṣùgbọ́n ó dà pé wèrè ni ẹ ṣá máa já pátá ẹ o ó yá máa fọ́kọ̀bù máa gún ẹ lẹ́gbẹ̀ẹ́ wèrè díẹ̀ ni. Káàbọ̀ wáyé fún mi tàbí kí ló ṣe lè. Sìgá. Ó yá lórí nǹkan tó rẹ̀ ṣe yẹn màá make sure kó dùn ẹ. Ẹ jọ̀ọ́ sẹ́ má jẹ́ kó dùn mí. Mo máa jẹ́ kó dùn ẹ. Má jẹ́ kó dùn. Màá rí pé ó yá màá fi kíní mi màá fi ṣèkà fún ẹ. Màá fi kíní mi ṣèkà fún ẹ fún nǹkan tó ṣe yẹn. Ẹ jọ̀ọ́ má fi kíní. Àbí wèrè ṣé èmi mo ṣe máa lágídí kí n tó ṣe login. Fún mi password ò fẹ́ fún mi password tí màá fi login. Màá fi kíní mi ṣèkà fún ẹ ó yá wàá rí i sí. So many things that is world. Ilé ayé yìí mẹ́wàá ń bẹ. So many things that is world. Ilé ayé yìí mẹ́wàá ń bẹ o. The more you look, the less you see. The more you look, the less you see. Oh, the more you look, the less you see. The more you look, the less you see. Oh.
Tiwa lọ́lá. Dìde jọ̀ọ́ ara mi ti kún. Mo fẹ́ yẹ̀ bẹ̀ o. Mo fẹ́ fi òkèlè rún bẹ̀. Ó yẹ. Kí ni ta ni fẹ́ ṣe tí ń dùn yá ẹ ni? Mo ní mo fẹ́ fòkèlè rún bẹ̀, mo fẹ́ yẹ̀ bẹ̀ wò ń béèrè kí ni mo fẹ́ ṣe. Ṣó agbá ẹ lẹ́nu àbójà wèrè ṣá. Maja mo wà máa píríọ̀dù náà ń jẹ́ nǹkan oṣù mi lọ́wọ́. Kí ló ń jẹ́ ọ̀gẹ̀ ó ń ṣe nǹkan oṣù ẹ̀? Gbà lọ́wọ́ mi. Maja mo fẹ́ fi lè ṣe mọ́ tí o dẹ̀ mú. Gbà lọ́wọ́ mi náà jọ. Ṣé wèrè díẹ̀ ni mo ní kó gbà dání? Ó yá lọ fi fọ gbogbo píríọ̀dù tó sọ́gbó ń ṣe yẹn. Lọ fi fọ kó mọ ṣáká kó máa bọ̀ kó wá gàbó wọn síbi kó jẹ́ kí n lọ́ọ̀gì. Maja mi ní 44 abẹ́ mi. Sórí ẹ yìí ni mo ní kó lọ fi fọ ma. Àpolórí burúkú ni ẹ ni àṣé o mọ̀ pé wọ́n máa ń 44 píríọ̀dù ni. Báwo máa 44? Báwo ló ṣe máa ṣe kí nìyẹn? Ẹ́ náà mò ń gbọ́ ọ̀kan tó ń sọ báwo ló máa ṣe kí nìyẹn? Ògùn kú ẹ wà níbí àpolórí burúkú. Ó yá lọ́jọ́. Ṣé mo máa fún mọ́mí ẹ lówó àbí mi kì í fún wọn lówó àpolórí burúkú ni ẹ? Èmi máa sọ fún ẹ pé mo fẹ́ yẹbẹ̀ wò pé mo fẹ́ gàbọ̀n ayò tí ń Gaza. Ó yá wèrè ṣá. Ó yá ẹ tí minute ni mo fún ìyá ẹ. Ìyá ẹ tó bá ti bí ìyá ẹ rẹ after 10 minutes wọ́n má débi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n lọ bá ẹ jọ̀ọ́. Kúrò ọ̀rọ̀ wèrè wo ló ń sọ yẹn? Ó wà pẹ̀lú boyfriend ẹ̀ ó sọ pé fọ́ lọ bá Maja kan. Maja wèrè wo bó wù kójà ṣáà wá fọ́ ni. Ọ̀rẹ́ mi, ó dẹ̀ gbà mí ká bí gbọ́ wà agbára wọlé léyìí. Ìfẹ́ mọ̀ ṣàyẹ̀mí Maja. Ẹ wò èmi ò fẹ́ wàhálà o. Ẹ mọ̀ pé ó ní wàhálà ni máa jẹ́ kó lọ bá o. Ẹ mọ̀ pé òbẹ́ nìkan jà tọwọ́ bá gbára lé lójú ni Maja. Ẹ jẹ́ kó lọ bá Maja mi fẹ́ wàhálà o. Ìyá mi ń dúró. Ọjọ́ kan ó máa set láàrin àwọn àti Maja. Ìwọ ló ń fọ́ ìwọ ní lọ́jọ́ kan kó máa set tó bá set ń ṣe ṣáà wá fọ́ ni. Ọmọ ààrẹ tó lè blow with you èmi ti ń boil o. Ọmọ ìyá mi. Ó ti ṣe wèrè ju o. Ọmọ ìyá mi no be now. Igo collect Maja. Ẹ calm down ẹ mọ Maja dáadáa ẹ calm down o. Mi fẹ́ wàhálà ẹ jọ̀ọ́. Ọmọ ìyá mi wọ ló ń fọ́ o. Wá ṣe mo ti toast àbí mi ò toast yẹ? Ṣé mi sọ fún ẹ pé tí n bá ti toast yẹ mi gbọ́dọ̀ rí ẹ pẹ̀lẹ́ anybody mọ́? Wọ́n á tẹ̀lé mi lọ́lé, mo lọ gba pátá ń di ẹ̀, àbórí ìyá ẹ̀ yìí. Àbólórí burúkú ni ẹ. Ó ti yé mi. Ó ṣáà ti rí nǹkan tó ń ṣe. Ó ṣáà ti rí. Ó ti yé mi. Ó ti yé mi. Ó ṣáà ń rí. Ìwọ ló wá. Okay. Mo ti fún ṣé kò dé. ti ẹja dá mo bá yín ó dà báyìí níbo ló dà. Maja ọkọ Tiwa ló rán wa ṣe. Nígbà tí ọkọ Tiwa rán ẹ ṣe ṣé ó dágbére fún mi kó tó kúrò nílé. Ẹwẹ má bínú àní pẹ́ dé. Wo ọ̀rọ̀ tiẹ̀ wà
ọ̀rọ̀ wà kí n má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ṣé ọmọ pọ́lọ́wọ́ ni wà àti aṣáàkì ó dẹ̀ ti ń tẹ̀ mí mọ́lẹ̀ báyìí sí mi ò sọ nǹkan kan lọ́ọ́ kìlọ̀ fún mi tó ti ń gbọ́ o kó bá mi gbé owó àjọ mi tó mo dájọ́ sí lọ́wọ́. kí ló kọ́ mi pẹ̀lú àjọ sọ fún mi pé ẹ̀ ń dájọ́ sí wọn lọ́wọ́ tẹ́lẹ̀. ẹ títí màá sọ fún ẹ tẹ́lẹ̀ ìgbà tí mo sọ fún ẹ nǹkan no tí mo sọ fún ẹ kò dáa. tí bá ti dé mọ́. lọ́rùn lóde wo ọ̀rọ̀ kan ti ẹ̀ wà tó wà important. ohun kí sílẹ̀ lè báyìí sí. ní ọmọ sí ẹ ń farabalẹ̀ kó tó máa rí ẹ ń farabalẹ̀ ṣé o ti rọ̀ tí mo sọ ìrora láti mo lámọ̀jú ni ó dé ìfà ó ń kọ mí lómi ó gánà mi báyìí ni mo fẹ́ rọ̀ fún ẹ so that màá rí wà relieved. mo ń gbọ́ oyè ìṣòwò kíákíá. ó ti tó bọ̀dá mi ojú nítorí Ọlọ́run ṣe wá wà láyẹn ẹjọ́ ẹ bá mi gbàdúrà sí Ọlọ́run jẹ́ aráburú ọ̀rọ̀ ìyá ṣáàkì kò tó bá wọn ìnìkẹ́ fún ẹ bá pa wọn ẹ bá wọn yàn sí wọn ẹ bá wọn ṣògo sí wọn ojú nítorí Ọlọ́run àti pẹ́ẹ́lẹ́ ẹjọ́ ni. ọmọ ní ògò kẹ́tẹ̀ gbé mo lè ṣe nǹkan fún ìyá ṣáàkì alẹ́ wa ń kọ́. No, that was not our plans. Yes, Oh girl. Shewa, I'm going to miss you. I swear to God. I'm going to miss you too. Please. Don't worry, Ọlọ́run bá mi tọ́jú ara ẹ. Ọlọ́run mo fẹ́ bẹ́ẹ̀ máa lè padà wá síbi bàbá mọ́. Mo promise mi ní padà. I love you. I love you too. Yeah! La ilaha illallah. Hey! La ilaha illallah. Mo dà tó bẹ̀rẹ̀ nìyẹn. Ta ni? Gbà tó bá fẹ́ mi fẹ́ lówó mọ́ o. Mú méjì. Mi lè fọ́jú yìí lọ o. Ǹjẹ́ kó pé méjì? Bẹ́ẹ̀ ọ̀kan yìí o. Mo ò lè gbà lọ́wọ́ ẹ̀ nǹkan tó mọ ni. Mú méjì wá. Tọ́lẹ̀! Respect! Tọ́lẹ̀! Padà! Ó máa fà ìtẹ́ níbi tó lọ ẹ. Olùfà ìtí ẹ̀kẹ́. Á fà níbi tó lọ ẹ. Orí ìjà ẹ̀yìn kó. Maja, ọmọ, you don fuck up for this one wey you do. Ọmọ yẹn kú ọmọ ìyá mi. Ọmọ yẹn kú ọmọ ìyá mi. Lọ́wọ́ ni ìwọ kọ́ ti rà yá ìkàlẹ̀ àwọn ọlọ́pàá ti jẹ́ mi tán. Ó sì kọ́ sí ìyá yín bẹ́ẹ̀ sí. Ókè, báwo ni ìgbà tó bẹ́ẹ̀? Ó bẹ́ẹ̀ lọ́jọ́ kan kú bẹ́ẹ̀ kú yìí. Kó jẹ́ ìjọ sí bàbá ọmọ yìí. Ọlọ́pàá ti jẹ́ mi tán. Kọ́kọ́ lè lé ìtàn. Yá ò lẹ́ni wẹ̀ ọ́. Ó sì kọ́ sí ìyá yín bẹ́ẹ̀ sí. Maja, ọmọ ìgbà ọmọ ìyá mi. Maja kí ló dé? I just speak. Bàbá ẹ̀ kú mi gẹ́gẹ́ má jẹ́ kú báyìí. O lè kú. Ọmọ ìyá mi ò lè kú. O lè kú sọ́lẹ̀. Ìjà yẹn ló kọ́ lọ́kọ́. Sọ́kọ̀ ẹjọ́ torí olówó ẹjọ́ ẹ má gbé wọn lọ. Wèrè wo ló wá pè é? Maja. Wèrè wo ló wá pè é? Maja. Olórí Maja ti jà. Wọ́n ti pa àwọn ọlọ́pàá, wọ́n ti ń bọ̀ wá gbọ́ tí ṣe ti pẹ́. Eléyìí ló máa ti ṣàṣeyọrí. Wọ́n ti pa àwọn òkè. Tiwa lọ́la ṣé òun gbọ́n sí ni àbó ń gbọ́ sí ṣé o mọ̀ pé tó bá mú Maja lọ sí police station opportunity ni fún wọn láti sá kúrò ní àbó òró dáadáa ni. O lè kú sẹ́, o lè kú sẹ́. 5 million naira check ni. Ẹ kó bá mi gbà. 5 million naira. Femi razor. Pẹ̀lú gbogbo atótónu mi látàtàárọ̀. So iye tẹ́rí drop lélẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ sọ̀rọ̀ ni.
àìwò làbọ̀rọ̀ sọ pé káwọn ọ̀rẹ́ ẹgbẹ́ fẹ́ máa rí jùkú mi lójú wọn ni o fẹ́ kó máa yẹ̀yẹ́ mi o fẹ́ kọ́ ìpín mi ò tó ṣe ni. Razor come on mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní nàá o tí mọ kọ́rọ̀ tó máa jẹ́ òmò bóyá funfun ni bóyá dúdú ni mọ́rùbá mi lè mú dúdú jáde fún ẹ láéláé máa tọ́jú ẹ chila kó bá mi lò yẹn ná. Ẹ máa tọ́jú mi. Ṣáyìn tẹ fẹ́ tọ́jú mi náà lélẹ̀ sátidé tó bá máa dà ṣe bá ti jímọ̀ la máa ti mọ̀ kò yẹ kí nírú yín kí tún máa rárùn owó náà. Máa embarrass mi lójú àwọn ọ̀rẹ́ ẹ̀ náà lórí wò ó iṣẹ́ tí mò ń lé tó bá fi lè tẹ̀ mí lọ́wọ́ màá máa over tọ́jú ẹ̀ Ọlọ́run bàbá ẹ jẹ́. Really? Okay. All right. No problem. Sure. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé gan. Thank you so much. Thank you. Ẹ ká ìjàre, ẹ jẹ́ kí n ṣe tó 10-15 million naira kí n tó máa dúpẹ́. Àbí o. All right babe, mo ní meeting kan tí mo fẹ́ lọ attend, tó bá ti dálẹ̀ máa wá, okay? Wo aláìyàn ò ṣú ọ̀ bọ̀ pé mi kò tó máa bọ̀. It's okay. Ṣé màá wá láìpẹ́ ẹ nìyẹn? Nígbà tí o ṣe pórí mi ò pé mo máa seek consent ẹ kí n tó wá náà. Tó bá fẹ́ kí n wá fine. Tó bá dẹ̀ fẹ́. Why won't I? Mi ò ní choice. All right, jẹ́ gbọ́. All right, baby. Take care. All right, guys. Yeah. So, can you nice and okay. Yeah, no problem. Take care. Yeah. This guy is so in love. Which love? So go try me. 5 million naira. Come on. Come on. It's a lot. Exactly. The least you could do is to be appreciative. Èèyàn tó níyàwó nílé tó tún lọ́mọ ni o. Àwọn náà máa tó ẹ o. Èèyàn kan ló rán wá síbí báyìí. Wọ́n pè. Ṣé wọ́n fìwé pè? Be appreciative. Come on. Ọgbọ̀n koríko tẹ́ni tí wọ́n bá tẹ̀lé kò ìṣẹ́ àtẹ̀gbé ni. Kí ni? Ikọ̀ mi gbẹ́jà ńlá. Mo gbé nǹkan gidi gbà. Mo ṣe ọmọ kan ọmọ ńlá ni. Ọmọ ńlá. Gbà bí mo ṣe sọ fún ẹ. Ṣé mo Tiwa Razor? Tiwa Razor kan náà. Tiwa Razor kan náà. The popular one, the big girl, the sweet girl. Báwo lè ṣe múlẹ̀ ti pàdé? Ọlọ́run ni. Ìwọ bọ̀bọ̀ yìí ó ti ń rìn nǹkan tí mo kúrò yé mi o. Ó ti ń rìn o. Ó ti fọ́ fún mi bàjẹ́. Ó rà mí, ó kó mi jẹ, ó jó mi, èmi gan mo súnmọ́. Ọlọ́run. James, ṣoṣo pé mi ẹ̀ gbé. Ẹja ń pọ̀ gan-an. Èmi náà mọ̀. Àyìn tó ń jẹun kánú ló ń gbèrú yẹn. Mo ti ń torí ẹ̀ lọ jíun. Bó ṣe wà yẹn, Ọlọ́run bá ń gbọ́. Mo ń ronú pé mo lè sọ́ di ìyàwó kejì ṣá. Ọlọ́run. Mo láìkí ẹ bá jẹ. Ìyẹn lọ fà. Ó lọ fà. Mo fẹ́ kí mi àti ẹ náà lọ fà ni. Kí mi kú oríire ẹja ńlá nígbà. Ṣé ni mo rí ẹ ti gbogbo ara mi títí? Àníkọ́ lọ́run má jẹ́ kárí liability. Ẹ mọ̀ bí accountability fún wa nílé. Ẹ máa rún mọ́ o. Ẹ máa rún mọ́ lọ. Ẹ máa rún mọ́ o. Oh God, I really enjoyed myself today. Me too. Hope I really enjoy it. Of course. I did. I enjoyed myself. I don't know about you. I did. Sure you will. Shewa. We shop with boyfriend and Bobo Banji and True. Banji. Yeah. Yes, it's my new fish. In fact, mo yo jelo mo dear. Oh. Yeah. Really? That's good. Tí bá wá sọ fún ẹ pé ayé nílò ẹ̀kọ́. Yeah. Yes, I'm not sure now. No, she pàdé gbogbo yìí. I see. But Shewa, ó mọ̀ pé ìwọ lè lo gbogbo yìí judiciously tẹ́lẹ̀ máa ṣe. Ó máa waste ẹ̀ ní now. Mi lè ní fẹ́ kó waste gbogbo yìí. Àbí kí n fi razor gbà. Rárá, no. It's a little level. A little level. You can have him to yourself. Hey, just like that. Kí ni ti ẹ̀ ń bẹ̀? Ó lọ ti filẹ̀ fún. Sorry o. Àtàyà o. Sorry. Má jẹ́ kó kó sí wa láàrin. You know I will do anything for you too. And I owe you, okay?
That's my friend. Shower, baby. I love you so much. Yeah, we love you too. Yeah. Kí ló ṣẹlẹ̀? Kí ni títí yín? Kí ló kọ́ yìí? We love you too. Hi, darling. Yeah, ọ̀rẹ́ Tiwa Lọ́lá, ó máa ń pè mí. Go and see her now, Abi. Yeah, ó ní kémi àtòun ríra, and I don't understand. Ó ní méjì Ọlọ́run fẹ́ rí ẹ, mo dẹ̀ ní kó lọ rí. It's simple now. Seems you're not getting it. Ó ní kémi àtòun ríra, àdé kí n ṣọlọ́rọ̀, so there's no point. Nothing is wrong. Just go to see her. Go and see her. Please, ó dàbọ̀ jọ̀ọ́. Tí àwọn lárin bá dé, sọ fún wọn pé mo ti wá bí mo rẹ̀ ti lọ. Ṣé tó bá order fún anything ṣé kí n fún ọ? Yeah, of course. Put it on my bill. Tí wọn bá fẹ́ nǹkan kan ó lè. Ẹ ṣe lẹ́nu ṣe. All right, take care. Gbogbo ìgbà ni a kú máa ju yín ṣe. Àṣẹ. Èso. Ọmọ mi lábíà. Èmi nìyẹn bàbá. Ojú ò ní tí o. Àṣẹ. Bàbá, ó ní ẹja kan tí àwọn mi ṣẹ̀ṣẹ̀ gbé. Mo fẹ́ kẹ́ bá mi check ẹ̀ bóyá ó wọná. Èso. Bàbá o. Ẹ gbà kó dákọ̀ rẹ̀ sí. Okay. Dákọ̀ rẹ̀ sí. Kájú ó kára kiri kó lùgbàjẹ́, kéré ó kára kiri kó lágbè yẹ̀bá, kó mùjó onú ẹ̀ mẹ́sẹ̀ agangan kíle, bọ́rọ̀ bá bẹ́ja, tọ́rọ̀ bá bákàn, tó bá ṣogún ọdún láyé, tákan ni ó máa ṣẹ́. Òṣùwọ̀n rẹ̀ kú fọ́fọ́, ó tẹ̀ wọ́n, ó gbé wọ́n, kádàrá rẹ̀ sì tutù pẹ̀sẹ̀. Correct. Bàbá, kẹ́dẹ̀ máa wo ara fún mi náà ni mo ṣe ní pé bọ́bọ́ yẹn ní gbọ́dọ̀ balẹ̀. Ìfura tí wọ́n pè lóògùn àgbà náà ni. Ó yá, jẹ́ ká ṣiṣẹ́ rẹ́sọ̀ fún. Ká ṣiṣẹ́ rẹ́sọ̀ fún, ká ṣe kinní fún. Jẹ́ ká ṣe fún. Kí ló kọ rẹ̀? Bánjí ni bàbá. Bánjí? Ta ló sùn kẹ́ ẹ Bánjí o? Agbẹ́gbá dúdú afágbé, àfìyí wìnì tẹ́kùn láyà, agbẹ́gbá erè fójòlá, lékèlékè ló gbégbá àti ẹ̀ ló gbọ̀nà ẹ̀ ń pé Bánjí o, tákẹ́sẹ́ níṣọ́ láwùjọ o, gbogbo ọ̀rọ̀ tí rẹ́sọ̀ bá ti bọ́ ọ sọ ọ gbọ́dọ̀ kọ̀. Abẹ́rẹ́ kì í kọ́ wọn aṣọ, kọ́ńkọ́ńkọ́ kì í kọ́ wọn odò, atare kì í kéré kó má ṣòro lé bàbá ẹ̀, gbogbo tó bá ti bọ́ ọ sọ àṣẹ ti gùn bó ṣe rí nù. Honestly, ọ̀rẹ́ wa nífẹ̀ẹ́ yín gan-an. In fact, ojoojúmọ́ ni wọ́n ń jọ̀rọ̀ yín lẹ́nu. Ọlọ́run ò ní paná ìfẹ́ yín o. Ẹ̀yin méjèèjì ò ní yára yín. Èṣù ò dẹ̀ ní yá yín. Thank you so much, girls. Ẹ ṣé ìfòdùpẹ́ pọ̀. Ṣé rí ìfẹ́ tẹ̀ sọ yẹn? I ma legalize it very soon. Mo ma fẹ́ ní ṣùlọ́kà. Ẹ dẹ̀ máa bára yín kalẹ̀. Amen. Thank you so much. Ẹ ṣé gan. Tẹ́ni, wọ́n send account number sí mi. Ma send 2 million naira ṣe kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kù. Oh, again. Thank you. Thank you so much. Ẹ ṣé gan sir. Kò tó nǹkan ẹ̀yin lẹ́ ń bá mi tọ́jú ìyàwó mi náà. Ibi tí life mi wà rè é. Níbi ìjẹ́ kí n tẹ̀lé wa. Ẹ jọ. Hey girls. 2 minutes kẹ ẹ fún few hours. Yes, that would be nice. Gbogbo ara ẹ̀ báyìí ló máa ṣe jẹ.
ẹkún bá wo. Wo calm down. Má ṣe báyìí. Ní sùúrù. Baby calm down. Nǹkan kan bother mind mi mo dẹ̀ fẹ́ bá ẹ sọ gbogbo èyí tó ń ṣe rí yẹn kọ́ ló kàn. Wàá bá mi sọ̀rọ̀ gbogbo tó bá fẹ́ sọ ìtọ́jú àpárí ilé ìtọ́jú. Stop it! Stop! Kí ló tara ń gbọ̀n báyìí? Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó wá important. Wá tiẹ̀ ṣe pay attention now. Okay. Kí ni kan tó fẹ́ bá mi sọ? There's this business tí mo fẹ́ ṣe. You know? Babe! Bó ló ń wò náà? Ń wò ẹ́ gbogbo ara. Listen to me, baby. Gbogbo ara mi ọpọlọ mi etí mi ọ̀dọ̀ ẹ ló wà. Good. That's better. Yeah. So there's this business tí mo fẹ́ ṣe. Very good. Mo dẹ̀ máa need help ẹ. You know, I'm tired of sitting at home doing nothing. Do you understand? And kò ń ṣe every time ni mama béèrè owó lọ́wọ́ ẹ̀. So I need the help ẹ. Ayé mi ti bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ ni mo ń wò. Ó ló fẹ́ ṣe business, but it's a good idea actually. Thank you. Yeah. So èlò ló máa cost ẹ? Actually, with the logistics, it will be more than 50 million. Yeah, it will be more than 50 million naira. That's a lot. But more stress rate. Value will be 50 million naira. That will be okay for me. Yeah, Paul. So, Olishe. But you do more shiri. Ma fún ẹ. Come on. Oh, iye kí iye tó bá ń kó fẹ́. Ma fún ẹ. Kò sí nǹkan tí mi ò lè ṣe fún ẹ. That's it. Thank you. I'll see what I can do. Come on, for me little time. Little time, Bawo. Little time, Joe, for me little time. For how long? For how long? Very soon. I worry. I'll do something about it. Okay. Joe, to your long. So be much away. Me, wow, right, Ori. Joe, continue to feel me. Stop, Joe. Go right, law. Konji fẹ́ pa ẹ́. Kí wá ní kí n ṣe sí? Wo mo ti lè ṣe anything for now. Tó bá ti fún mi lówó tí mo béèrè, then you can do whatever you want to do. And calm down now. Only style kan tí mo jíṣẹ́ ṣe kọ́ mi. Don't worry, má gbé ẹ dé bẹ̀. Gbogbo bí tá a dé rí yẹn, a máa dé bẹ̀. O ṣe kọ style tuntun. O wá fẹ́ fi yẹn jẹ mí. Wàá ṣe style yẹn lé ní ìjọ tó yọ lọ. Wàá fún mi ṣe ara mi ti kún. Mo fi pamọ́ fún ẹ ní náà. Nǹkan tá bá fi pamọ́ ló máa ń. Má fi pamọ́ lọ fún mi, come on. Ara mi ti kún ju gbogbo tó ń ṣe. Stop. Káwé bá ti kún. Lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ náà. Ó ṣáà níyàwó nílé, and I know she can never resist you. Fún lẹ̀ jọ, fún lẹ̀. Jọjọ, ó dà jẹ́ kí n tiẹ̀ fẹ́nu fídù. Kí ló fẹ́ fẹ́ ní fídù? Ṣoṣo orí ẹ̀. Kí n fẹ́nu fídù ṣoṣo orí ẹ̀. Ṣé o ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni? Lájẹ̀bọ̀kọ̀. Àjọ bèbí. O lè ṣe anything jọ, ó mọ̀ náà. Owó ló máa ń ginger razor. Without money, there's no talk. Má worry. Ṣé tó yẹ bá ti tẹ̀ mí lọ́wọ́? I máa ṣe anything tó bá fẹ́ ṣe, okay? I'll get money. Ó ṣé o ọkọ mi Àríkẹ́. Yes ma. Ọmọ olówó òdùrú pẹ̀lẹ́ pẹ̀lú wa kú máa rí ṣe. Rírí ṣe ò ní dúró lágbára Ọlọ́run ọba. Ó dẹ̀ ní rólùdé náà. Ọlọ́run bá ń bá mi wà pẹ̀lú ẹ̀ ọkọ mi. Mami, báwo dẹ̀ ni? Ṣé ń gbúrò alákọ̀rí bọ̀bọ̀ yẹn? Ṣé Maja? Ó mà ṣì wà ń bẹ̀ o. Ó ṣì wà ń bẹ̀, petition tó ń kọ bá ń bẹ̀ lóríṣiríṣi ló jẹ́ kó pẹ́ ń bẹ̀. Kódà àwọn èèyàn kàn kọ petition lóríṣiríṣi gbogbo wa bàjẹ́ tó ti wù náà kọ petition lé lóríṣiríṣi tó jẹ́ kó ṣì kódà àánú ẹ̀ tí ẹ̀ ń ṣe mí. Àánú kúnlẹ̀ abiyamọ ń ṣe mí. Ẹ wo màmí, ẹ má kànú Maja. Èrè iṣẹ́ owó ẹ̀ ló ń jẹ. Ká ní kò ń ṣe pé ẹ̀wọ̀n tí Maja lọ ni. Ṣé rò pé mi máa rògò tèmi lọ ni? Ẹ̀yin ò rò bẹ́ẹ̀. Tó mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣeun ṣùgbọ́n ó ṣe bó ti ṣe fún wa rí. Kí ló ṣe? Ó ti ṣe dáadáa fún wa rí. Ẹ wo máa ní ẹ gbàgbé gbogbo nǹkan tó ti ṣe fún wa. Ṣó tó yìí tèmi ṣe fún yín sí? Ó dáa. Hello bàbá. Owó tabua, owó tó pọ̀ tí ò níye ń bẹ lọ́wọ́ ọmọkùnrin ń báyìí báwọn ayé ti fi hàn mí nù. Ó wá kù sí ẹ lọ́wọ́ bọ́ ti gbà á nítorí ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ní kú sí àmúwà báyìí lẹkùn mẹ́ran ẹkùn kì í jẹran ọ̀kà sí. Ọwọ́ rẹ ló kù sí o àṣẹ ń bẹ lẹ́nu rẹ kó o sì lò ó gbà á. Ok, ẹ ṣé gan. Máa get back sí yín. Bọ́ ti jẹ́nu.
Hey baby. Hello babe. Níbo lo wà? Mo lọ bá ọ̀gá mi gba owó kan bí kan mu. Má wá gbé lọ síbi kankan mọ́. Ọ̀dọ̀ mi Razor ni kó máa gbówó yẹn bọ̀. Kí ló sọ? Bẹ́ẹ̀ ni, tóró di àṣẹ àbátálágẹmọ́ bá dá. All right baby, sorry. Ibo ló wà? Jẹ́ kí n máa gbé bọ̀ wọ́n sìn. Okay. Máa dọ́dọ̀ ẹ láìpẹ́ yìí. Má bínú. Máa rush dọ́dọ̀ ẹ nísinsìnyí. All right darling, love you. Ẹja ló kú. Tiwa! Tiwa! Tiwa, come now! Hi there! Hi sir! So okay. Hey baby. Today. There must be accountability for ability. Clay, don't sweat by. Who knows? Kí wá ní nǹkan tó gbé dání mo ní? Looks like money, obviously. Hey? Yeah. Then, but kí ni èyí tó ń ṣe? Ṣé òun mẹ́ni tó ń bá dì o? Abẹ́ joke ṣá. Wàhálà ńlá lélẹ́yìí o. Báwo ló ṣe ṣe? Kò yé mi náà. Ọlọ́run. Àtijọ́ tí mo ti ń fi àwo ìwé jẹun kò fọ́mọ́ mi lọ́wọ́ rí. Ó dàbí nǹkan ọmọ Razor yẹn ló ṣe fún mi ni. Mo dẹ̀ kìlọ̀ fún ẹ o. Mo sọ fún ẹ pé ṣé èmi ẹ̀ gbé. Torí pé iná lọmọ yìí kò ṣeé fi ṣeré. But I love her. Love. O rò bẹ́ẹ̀. Mo mọ̀ bẹ́ẹ̀ ni. Ọ̀gá ẹ̀ tí ń fọlọ́pàá wá ìkiri ń sìn. Kí la fẹ́ ṣe sí? Wọ́n ti already ní kí n report sí state CID. State CID? Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Màá lọ náà ni. Àbí kí ni mo fẹ́ ṣe? Màá lọ fèsì ẹ̀ ni. Àgbélébùú mi ló di dára kí n gbé. Oh God, I'm speechless. Mr. James, ẹgbọ́n wọn nípa ẹgbọ́wọ́ wá sọ́dọ̀ mi. Rárá o, mi ò gbowó wá sọ́dọ̀ yín o, mi ò gbowó wá, ta ló sọ bẹ́ẹ̀? Mr. Man, are you okay at all? Ṣòro bí eré la wá ṣe níbí báyìí ni. Ṣé bó sọ pé madam mi ò gbé owó fún the last time ta interrogate ẹ? So why you now changing it? Mo sọ fún yín pé mo kò gbọdọ̀ wọn kọjá mo lè kí wọn. Ó sọ fún àpò kan gba ọ̀dọ̀ wọn kọjá. Mo kò ṣe háì, ọ̀hún náà dẹ̀ ṣe háì, mo tẹ̀ lọ ní ìgbówó lọ fún wọn. I wonder. Officer, ṣe ti wá rí clearly pé man yẹn ó ti fẹ́ máa ní mental problem. Cause I don't get it. Mr. James, for the very last time, ṣé gbówó wá sọ́dọ̀ mi? No. Ọgọ́lọ́pàá, I think I've honored you enough. Yeah, sure. In fact, ẹ try. Mo bẹ̀ yín ni mo máa bẹ̀ kẹ́ má bínú. Ẹ ṣá mọ̀, iṣẹ́ tiwa là ń ṣe. Ọ̀rẹ́ arágùndẹ̀ ni wa. Ọ̀rọ̀ tí òun sọ ló fa invitation tí a fi invite yín. Inú mi dẹnu pé jẹ́ wa. Ẹ má bínú pa stress yín. No problem at all. No problem. Ẹ ṣé gan. Sorry, can I take my leave now? Sure, you can. And madam, tí anything bá wà, I might get back soon. Sure, no problem about Ẹ ṣé gan mo dúpẹ́. Oh, thank you so much. No Do problem. have a great day. And okay? you too, madam. Thank you. Anything bá wà, I'm a kọ Mr. Man, ṣé ohun ẹ̀ kò ṣẹ̀wọ̀n ni? Kò wọ́n ẹ̀ kò ṣẹ̀wọ̀n. Now, for the last time, ta lẹni tí yóò gbé owó company fún? Ẹni tó jáde níbí báyìí sísìn ni mo gbówó fún wọn sọ. Àìwá! Ṣó fi pa ṣe níbí báyìí ni? Oh, ó fi pèrè la wá ṣe níbí báyìí. Ó kàn wọ̀ ẹ́ kó kọ̀ lọ́sẹ̀ wá bí. Mo dẹ̀ promise ẹ̀ wọn ló máa kú sí. Officer! Ẹ tó jáde níbí báyìí ló gba owó lọ́wọ́ mi mú. Really? Yes! Má worry, ó máa sọ yín tó bá dẹ́wọ̀n. Officer! Ṣẹ́gun bàbá. Ọ̀kárẹ̀. Mo dúpẹ́ o. Ṣé bí bọ̀bọ̀ yẹn ṣe fojú kan mi báyìí? Ṣé ni gbogbo ara ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ pípípípípí? Àfi bíi pé kò tí ì rí mi rí tẹ́lẹ̀. Gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń ṣe ló change. Ọlọ́run. Ẹnìkan kì í fọ̀rọ̀ pápá bí ẹja. Àìfọ̀rọ̀ odò bàfẹ́. Gbogbo gitẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà dídùn ló máa dún. Tiwa lọ́lá rẹ sọ
gbogbo ń tọ́ bá ṣe báyọ̀ dà sí gbé ni. Bàbá bẹ́ẹ̀ sì ń rí. Àmọ́ ó yẹ kí mi gan mọ gbẹnu sí kí mọ já mọ́ngòrò rẹ jẹ ìtọ́dà ò sí fẹ́ nìkan. Bàbá ṣé ń ṣeré ni bá jẹ́rẹ́ ni kẹ́ stop ẹ̀. ń bọ̀ sí. Eré yẹn wá expensive gan-an. Tẹ́ bá wá fi ọmọ ṣé bí títí wá lọ láre zọ ni. No ìyẹn pọ̀ jù ẹ má ṣe bẹ́ẹ̀ next time. But anyways tẹ́ bá fi ọmọ pọ̀ lóríṣiríṣi kò ń ṣe bí títí wá lọ láre zọ o. In fact tó láwọn ọmọ kan tọrẹ mi ṣe ń kó bọ̀ láti Kòtónú lẹ́pà wà nù wọn ọ̀rọ̀ bọ̀ pupa dúdú èyí tó nídìí èyí tí ò nídìí gbogbo ẹ̀ ló pé sí gbogbo àwọn ọmọ yẹn lára so èyí tẹ́ bá ti fẹ́ nù ẹ̀ máa send pictures ẹ̀ kàn máa pick mi. Ó ti yẹ yín bẹ́yẹn. Dàbí mi fẹ́ fún yín ní 80,000 naira tẹ́lẹ̀ ẹ má worry máa sọ di 200k. Ọ̀kàrẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ rí ọ̀gá ó sì gbádùn mi dáadáa. Ẹ̀yin máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ṣe ti gbọ́ èmi máa tọ́jú yín ṣówó ni máa fowó bá yín jẹ. ẹ ń ṣe jù bẹ́ẹ̀ lọ ó sì gbádùn mi dáadáa wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. mo jẹ́rìí ọ̀kàrẹ̀ ẹ wọ jẹ́ kí mi máa lọ lẹ́jà kan tí àwọn mi ṣẹ̀ṣẹ̀ mú so mo ní láti tètè débẹ̀. ọ̀kàrẹ̀ ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. tètè lọ kọ́ lọ́ọ̀rẹ́ fọ̀ funfun. all right tó dábọ̀. ọ̀kàrẹ̀. ayé lọ pẹ̀lú rẹ́sọ̀ lórí títí aládà o. Yeah. So what form of work do you do? I work with a tech company. That's great. Yeah, thank you. Salary amount to be Basic salary 1.2 million, and sometimes I get more. Kasha so pay 1.2 million. Yeah. That's not bad. Why to shame your questions? Nothing really. Mo kàn ní láti wá sure bí we take care of me because I don't do good guys. Really? Yeah. Come on. I'll take care. I'm capable. Okay, jẹ́ ká ṣe báyìí. Èló ló máa fún mi nínú salary? Anything for you. Okay. I want your salary. I mean everything. Femi. Yes. How far? Show me email yẹn. Mo rí but kò yé mi. Kò yé. Inú account ẹni mo fẹ́ kẹ́ máa bá mi sanwó sí. Tiwa Lọ́lá Babalọ́lá. Yes. Actually sister mi ni and mo ní issue pẹ̀lú account mi for now so any salary tó bá ń wọlé ibẹ̀ ni mo fẹ́ kó máa wọlé sí. Are you sure I should send it to that account? Yeah, I'm very sure. Okay, kò sí problem line. Bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Okay. And I hope my salary won't be late this time around. No, not at all. I'm Tola Nadisha. Nice meeting. Hi. Lanre Shita. Oh, nice meeting you too. Àwọn ọ̀rẹ́ mi nìyẹn. Ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́ mi nìyẹn. Introduce yourself. My name is Tosin. Crystal. Nice meeting you. So you know me? Of course. Àfọmọ́tọ́bá yẹ̀ ṣe jẹ ní onímọ̀rẹ́sì. Wow. In fact, you are my mentor. Banji. Yes, sir. Please, can we leave here? I'm not comfortable, just you and I. Oh, okay. No, I need VIP, okay? Oh, cool. That's Yeah. better. All right, let's go. Hey, guys. Bye. I'll see you later. Like, kí ló ń ṣẹlẹ̀? Maurice. Ó mọ̀ pé a máa ń rẹ oògùn náà. Èmi ò wá fẹ́ ká ṣàwo ṣàbámọ̀. Ọ̀wọ́, mo ti wá sìtú àsìjẹ kan lẹ̀ fún ẹ. Bẹ́ẹ̀ ni, tọ́wọ́ bá jẹ́ gbogbo oògùn tí ń bẹ lára rẹ̀ a máa jí pépé ni nítorí pèrè báyìí ń lewé èyèyè. Bàbá, ṣé ti wá rí reason tí mo ṣe love yín? Ẹ kí n máa fọ̀rọ̀ mi ṣeré rárá. Bàbá, ẹ máa pẹ́ fún mi. Gbára Ọlọ́run. Àṣẹ àjọpẹ́ fúnra wa ni. Àjọpẹ́ fúnra wa ni. Ọmọ dáadáa ni ìwọ náà. Ò ń tọ́jú mi. Èmi náà sì gbọ́dọ̀ tọ́jú ẹ dáadáa. Ọmọ dáadáa ni ọ́. Ẹ ṣé go bàbá. Káre. Ẹ máa pẹ́ fún mi. Káre. Ìdílé kan. Gbé ẹ tó ní rè gbé fún. Gbé fún.
Maja ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ṣé gbogbo ẹni máa jẹ ni? Gbogbo ló máa jẹ. Jẹ tán, máa jẹ díẹ̀ díẹ̀. Àmọ́ mo sọ nǹkan kan tó bá ti ń jẹ o. Sọ nǹkan kan. Ẹ mọ̀ lọ. Ẹ ṣeun. Ẹ mọ̀ lọ. Mọ̀ jẹ́. Yọ bọ̀ láàmú. Ṣègùn bàbá. Ọ̀kárẹ̀. Mo dúpẹ́ o. Ṣé bí bọ̀bọ̀ yẹn ṣe fojú kan mi báyìí? Ṣé ni gbogbo ara ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pípípípípí? Àfi bíi pé kò tí ì rí mi rí tẹ́lẹ̀. Gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń ṣe ló change. Ẹnìkan kì í fọ̀rọ̀ pápá bí ẹja. Àìfọ̀rọ̀ odò bàfẹ́. Gbogbo gitẹ́lẹ́gbèdé bá fọwọ́ bà dídùn ló máa dún. Tiwa lọ láre sọ. Gbogbo ń tọ́ ọba ṣe báyọ̀ dà sí gbé ni. Bàbá bẹ́ẹ̀ sì ní rí. Àmọ́ ó yẹ kí mi gan mọ̀ gbẹnu sí kí mọ̀ já mọ́ngòrò rẹ jẹ. Ìtọ́dà ò sí fẹ́ nìkan. Bàbá ṣé ń ṣeré ni? Bá jẹ́rẹ́ ni kẹ́ stop ẹ̀. Ń bọ̀ sí. Eré yẹn wá expensive gan-an. Tẹ́ bá wá fi ọmọ ṣé bí títí wá lọ láre zọ ni? No, ìyẹn pọ̀ jù. Ẹ má ṣe bẹ́ẹ̀ next time. But anyways, tẹ́ bá fi ọmọ pọ̀ lóríṣiríṣi kò ń ṣe bí títí wá lọ láre zọ o. In fact, ó láwọn ọmọ kan tọ́rẹ́ mi ṣe ń kó bọ̀ láti Kòtòrí. Lẹ̀pá wà nù wọn, ọ̀rọ̀ bọ̀, pupa, dúdú, èyí tó nídìí, èyí tí ò nídìí gbogbo ẹ̀ ló pé sí gbogbo àwọn ọmọ yẹn lára. So èyí tẹ́ bá ti fẹ́ nù ẹ̀ máa send pictures ẹ̀ kàn máa pick mi. Ó ti yẹ yín bẹ́yẹn. Dàbí mo fẹ́ fún yín ní 80,000 naira tẹ́lẹ̀. Ẹ má worry, máa sọ di 200k. Ọ̀kárì bẹ́ẹ̀ ti ẹ rí. Ọ̀kárì ó sì gbádùn mi dáadáa. Ìyẹn máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ, ṣe ti gbọ́. Èmi máa tọ́jú yín. Ṣówó ni máa fowó bá yín jẹ. Ẹ ń ṣe jù bẹ́ẹ̀ lọ, ó sì gbádùn mi dáadáa. Ó ṣe jù bẹ́ẹ̀ lọ. Mo jẹ́rìí. Ọ̀kárì. Ẹ wọ jẹ́ kémi máa lọ. Lẹ́jà kan tí àwọn mi ṣẹ̀ṣẹ̀ mú. So mo ní láti tètè bẹ̀. Ọ̀kárì. Ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. Tètè lọ kọ́ lọ́ọ̀rì fọ̀ funfun. All right, tó dáa. Ọ̀kárì. Ọ̀gbánamúnù. Hi, darling. My darling Razor. How are you? Mo gbọ́ pé wọ́n ti san salary mi, so we need change kékeré. Ṣùgbọ́n kí tẹ fẹ́ ra food stuff sílẹ̀. Wonder shall never end. Kí n send owó sí ẹ. No, just a little. Dúró. Ṣé mi ò béèrè lọ́wọ́ ẹ pé ṣé o wà capable enough láti take care mi? And you said yes. Pé o wà capable. Mo dẹ̀ ń gbà allowance lọ́wọ́ ẹ. So why tó ṣe máa tún ní pé nínú allowance mi kí n send owó sí ẹ? Fún kí ni? Oh, they need to send pocket money just, to get some food stuff. Ṣorí tó bá já dànù kúrò lórí fóònù fún mi. Ẹ̀jẹ̀ gan máa tán. Rubbish. Ẹ máa gbà mí kẹ́. Ṣé kò ṣe pé bọ́bọ́ ìtìfẹ́ máa ní mental problem? Hello? Banji. Kí ló ṣe? Ó jí mẹ́n. Ṣórúkọ ọ̀rọ̀ ẹ ni. Àbí ṣé ó ti fi pọ̀ mọ́ gba tọ́kì lọ́wọ́ ẹ ni? I don't understand. Àjẹpọ̀ máa ń gun ẹṣin lọ báyà àyàn lé. Ẹ̀kọ́ máa ń gun máa bá ẹ lé. Ṣé òun tó bá ti bú ẹ ó ti bú àánà ni? 100. Sọjí ààrẹ bọ̀bọ̀ yìí. Ẹ̀yin guys, tejò mi yéjò mi tó fi ń fàyà fà. Bọ̀bọ̀, ṣé kí n má tọ̀ ẹ́? Ejò ẹ ti fàyà wound. Ayé ejò ẹ ti ń ṣẹ̀jẹ̀. Àmì ṣé ojú ń dùn ẹni tí kò bá yẹ ó yà wà náà nǹkan ti ṣe ẹ̀. Àtijọ́ tó ti pàdé ọmọ Razor yẹn láyé ejò ẹ ti ń ṣẹ̀jẹ̀. I swear, sharp guy for that matter. Ọmọ ìyá ni o fẹ́ sharp mọ́ o. Tọ́lá, ó ti tán nǹkan láfọ́ rẹ̀ o. Ẹ̀yin guys ẹ wo fi sharp sílẹ̀. Every sharp guy ló máa ń ní mùmú button. Razor ló ní mùmú button mi lọ́wọ́, so ẹ fi mí sílẹ̀. So ká fi Razor sílẹ̀ kó máa gé ẹ lọ́wọ́ lọ tó fi máa dí mi kútúrú. There must be accountability fún ability. Ẹ máa rún wọn o, ẹ máa rún wọn lọ, ẹ máa rún wọn o. Nígbà wáyé o.
Maja tí ó kì í bẹ́ anybody jà bọ̀bọ̀ Maja ìyẹn tó bá dìjà Maja tí ó kì í bẹ́ anybody jà bọ̀bọ̀ Maja ìyẹn tó bá dìjà Maja tí ó kì í bẹ́ anybody jà bọ̀bọ̀ Maja ìyẹn tó bá dìjà Maja tí ó kì í bẹ́ anybody jà bọ̀bọ̀ Maja ìyẹn tó bá dìjà. Pẹ̀lú rẹ́sà o ayé ń lọ lórí títí aládà o ayé ń lọ o. Tiwa Lọlá is on it, go your fanda. Tiwa Lọlá is on it, go your fanda. Tiwa Lọlá is on it, go your fanda. Nígboro ayé Tiwa Lọlá is on it, go your fanda. Tiwa Lọlá is on it, go your fanda. Tiwa Lọlá is on it, go your fanda. Nígboro ayé. Tó bá yá wọn ní ìyá Àlàní dé o. Tó bá yá wọn ní mo dé o. Ṣó máa lóò mọ̀ pé mi ní iná dídá kan lé ní. Ìyálé mi, mo ní kí n ràn yín lọ́wọ́ ni. Ṣé bí baálé wa náà ṣàlà fẹ́ dáná fún. Pé lórí burúkú ẹ̀ sàn, ràn ta ní lọ́wọ́. Ṣé mo sọ fún ẹ kó rẹ̀ mí? Àbí mo ló sú mi olójú gbígbẹ. Kí ló dé tó ń pariwo láyà mi lórí? Kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ló ṣẹlẹ̀ síta ni? Ẹ lè sọ fáyà yín pé mi ní iná dídá kan. Kó kúrò ń di àrò. Ṣé pé oúnjẹ tí mo fẹ́ jẹ náà lọ fẹ́ ṣe? Má dọmọdé ìlàmù fún mi. Jẹ́ ó gbádùn ọkọ ẹ̀. Jẹ́ ó lásìkò tiẹ̀. Ìgbà ló nígbà lóò ti lò gbà tiẹ̀ ìyá Àlàní. Èmi ti lò gbà tèmi. Ìgbà tèmi ò lè lọ láíláí. Kò lè lọ láíláí mo sì ń lò ó lọ. Tẹ́ ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ kúkú ní sọ síbi tó wà. Pẹ́ débẹ̀. Àfi sùúrù. Ẹ wò, ọ̀dọ̀ bàbá yẹn ni. Bẹ́ẹ̀. Ẹ ṣé gan ni àǹtí. God bless Thank you. you. Thank you so much. Really appreciate it. It's okay. Kí ni ẹ padà kí ló ṣẹlẹ̀? Ẹ wò mí ò fẹ́ wà la o torí Ọlọ́run òde Mẹ́kà o. Ṣé kò sí kọta sọ tẹ́lẹ̀ ni? Okay, owó. Ẹ ṣe normal now. Bí wọ́n ní. Ẹ ṣé. Ẹ ti ẹ ṣé tẹ́ mú wọn wá. Ẹ ṣé gan. Thank you. God bless you. Really appreciate it. Ẹ ṣé gan. Jesus. Wọ́n tọ́ rẹ̀ wá ń gbé. Bẹ́ẹ̀ ẹ̀rọ lójú gbígbẹ. Jẹ́ ń lò gba tèmi ìgbàdà. Ìgbà tó ń lò dà. Wọ́n dákun ọ̀kadì. Ṣé kí n máa lọ? Mọ̀ lọ. Wo dákun. Ìwọ má jẹ́ kókó ọláyà jẹ́ o. Ọmọ ọ̀lọ́ kọ́ ọ bá mi ṣe kó dùn kó o fi rú sí i. Ìwà gbẹnu sí. Ọ̀kadì. Tiwa Lọlá. Ṣé wà mo jí. What are you doing here? What am I doing here about? Yes, now. My husband's house. Your husband's house? Yes. Ní sùúrù náà. Are you okay? What's the husband's house? Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kí ló dé tó fi kúrò nílé látijọ́ yìí? O ò dágbére. O sọ kókó, o sọ fún anybody, o kò kúrò just like that. I don't think our friend is okay. She's not okay. Oh, look okay, Tiwa, this is not you. There's nothing wrong now. Mo wà okay. Mo wà okay. Ibi báyìí wà better than ibi tẹ́ pè ní home mi lọ now. Jesus. Tiwa Lọlá, ó wà okay o. O ṣó ń pé bí. Kódà kó ti pààrọ̀ ọ̀rẹ́ wa. Kí ni? Kódà kó ti pààrọ̀ ọ̀rẹ́ wa mọ́ wa lówó tí wà. Èmi náà ni náà kí ló ṣe mí? Nǹkan kò ṣe mí o. Ẹ dákun. Kí ló sọ fún yín pé ó ṣe òun gan? Ẹ tí ì ṣe tán. Ẹ káàsán sà. Ẹ wo Ọlọ́run bá la fi ń bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rẹ́ wa ni. Ẹ bá wa sọ fún kó máa tẹ̀lé wa lólé àti miss ẹ. Ẹ jọ̀ọ́. Àti miss ẹ bẹ́ẹ̀ dẹ̀ gan ti miss ẹ. Kókó wálé ẹ jọ̀ọ́ fún báyìí. Please abẹ́dẹ̀. Ẹ jọ̀ọ́. Ṣé ẹ yọnu? Ẹ wo bí ẹ bá jádànù kíá ṣé ẹ fẹ́ ya wèrè òjọ́ ni. Ọyẹ mi ọ̀dà bẹ́ẹ̀ ní pé ẹ mọ bọ́ ti ń lọ. Tiwa Lọlá mọ̀ bọ̀ ni. Mọ̀ bọ̀. Ọ̀kárì o. Ọ̀kárì o. Sọ fún wọn pé mo ṣe mo jèrè. Mo ṣe mo jèrè. Sọ fún wọn pé mo ti débi tí ń lo ìgbẹ̀yìn ayé mi. Mo ti débi tí máa lo ìgbẹ̀yìn ayé mi. Ọ̀yá sọ fún wọn. Sọ fún wọn pé bí wọ́n bá béèrè Tiwa Lọlá rè sọ o. Ẹ sọ fún pé ó ti rí ibi tó sọ sí o. Tó bá wá béèrè lọ́wọ́ yín pé Tiwa Lọlá rè sọ ńkọ́. Ẹ sọ fún wọn pé mo ti rí ibi sọ sí. Àbẹ́yìn náà bẹ́ẹ̀ sọ síbi. Àṣẹ wàràwàrà ń bẹ lẹ́nu ná. Àṣẹ wàràwàrà ń bẹ lẹ́nu òrùn. Àṣẹ wòròwòrò ń bẹ lẹ́nu ràwé. Bí pẹpẹ rẹ bá balẹ̀ báyìí, ìṣe ni màá ṣe. Ìjàkújà lọ sí wíjà. Ìyàkújà ni wèrè ya búkà lọ́jà.
ẹ ya wèrè òjò bọ́ ti rí mo rò bẹ́ẹ̀ ẹ fẹ́ ya wèrè wọ́n ti sẹ́sẹ̀ sọ́sọ́sọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ lóbi kú sí mọ tọkọ yìí bẹ́ẹ̀. I love you too. Jẹ́ ká máa gbọ́ kárí. Wọlé ẹ̀sùn jẹ okùnrin la fi ń gbé dìta okùnrin ẹ̀yà. So many things that is world. Ilé ayé yìí mẹ́wàá ń bẹ. So many things that is world. Màámi, kí ló tẹ̀ ń sunkún náà? Nǹkan ayọ̀ lélẹ́yìí, ó yẹ kí inú yín máa dùn ni. Pé mo tiẹ̀ lóyún, mo gbọ́dọ̀ tún wà nílé ọkọ mi. Ó yẹ kẹ́ gbàlù kẹ́ máa jó ni o. Ọmọ tèmi débi báyìí lọ́nà kí ló ṣe ní kó tó débi báwo ló ṣe tó fi dérú ìbáyìí. Kí lẹ̀ ń sọ màámi bí mo ṣe rìn báwo ẹ wo ilé ọkọ tèmi lèmi wà o ibi tí máa dẹ̀ bí gbogbo ọmọ inú mi sí ni mo ti dé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún un. Ilé ọkọ tiẹ̀. Kí ni? Ẹ wo mọ́ sọ fún mọ́jà yóò yẹ kí inú yín máa dùn fún mi ni. Nílé babaláwo nílé ọkọ tiẹ̀. Tiwa. Tiwa. Má. Ayé mi o. Ó padà gẹ́tì mi o. Ó padà gẹ́tì mi o. Mami ẹ wo ẹ máa jó jáde kẹ́ máa yọ. So many things that is world. Ilé ayé yìí mẹ́wàá ń bẹ. So many things that is world. Ilé ayé yìí mẹ́wàá ń bẹ o. The more you look, the less you see. The more you look, the less you see. Oh, the more you look, the less you see. The more you look, the less you see. Oh, ẹ̀wọ̀n ìpa ayé yìí ó ń yọ gan. Ọmọ rọra rìn tó bá ṣubú ó ti lọ o. Ṣèbí ẹ̀sán láyé gbà. Adìyẹ tí kókó ó sì lè jọ́ká bàbá o. Tiwa lọ́la ò bá rọ́jú o. Lọ́nà ìrìn àjò rẹ̀ o. Tiwa lọ́la rẹ̀ sọ́kọ́rí ọ́. Ò bá rọ́jú. The more you look, the less you see. The more you look, the less you see. Oh, the more you look, the less you see. The more you look, the less you see. Oh, níbo ni ṣe kò sí o. Níbo ni wọ́n ti kí káríyé alẹ́ o. Níbo ni ṣe kò rí wé sí. Níbo ni wọ́n ti kí kọ́jú alẹ́.